CORONAVIRUS. Ta ní jájá mọ́sálásí bàbá ta ló tó fi kúrera àjàkálẹ̀ jàkálù ìṣòkò ọ̀lẹ́ dídì jìnnì coronavirus wọlé gbogbo àwọn ọ̀gá àwádìí jẹ́ntú bọ́bọ́ àtàsòfin amòfin gbogbo wọn ń sá kíjokíjo olówó ò lè ṣàṣùgbádùn mọ́ kálukú ò ní balẹ̀ àyà ṣé ẹ rántí àbẹ́ gbàgbé ṣé gbàgbé ṣé ẹ rántí nígbà kan bó bá ṣe pélé ló ń gbóná jẹjẹ wọn ajá pa òkè òkun ò ṣeé sá lọ lásìkò yìí gbogbo àgbáyé ní kòró wà ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀rọ̀kìnní ló ń lùgbàdo àìsàn yìí bó bá ṣe pé tálíkà nìkan ni kò lè káwọn lára ṣé ẹ rántí àbẹ́ gbàgbé ṣé gbàgbé ṣé ẹ rántí nígbà kan lọ́dún tó kọjá mọ́dún 2020 tá ń bẹ nínú ẹ̀ yìí ooru mú gidigidi inú dàrú gùdùgùdù bó bá jẹ́ pé bó ooru ṣe mú ló dọ́dọ̀ àwọn ọlọ́làálú iná ìjọba wo bá ti dúró déédéé ṣùgbọ́n wọ́n ń gbé sí ìsórí iná ò jẹ́ kí tálíkà ó tan fáànù sùn ọlọ́run ọba dé olùdájọ́ àgbáyé ò bá gbogbo ẹni tó ń pera rẹ̀ ní nǹkan bàbàrà mú kálukú wọn bẹ̀rẹ̀ sí sáré kábàkàbà Muhammadu Atiku ọmọ Abubakar Atiku gómìnà ìpínlẹ̀ Bauchi Abba Kyari ń kọ́ olórí òṣìṣẹ́ ìjọba chief of staff pẹ̀lú àwọn èèyàn ńláńlá míì lórílẹ̀ ìkìlọ̀ ní coronavirus jẹ́ ẹni tó bá gbọ́ kó tètè túbá ẹni tó bá fẹ́ kó sì tún kọ́ ọba mímọ́ ń dájọ́ lọ́wọ́ lọ́run ọba mi fi hàn gbogbo ayé wípé òun lọ̀gá ẹni tó bá tún pera rẹ̀ lólórí kó gbẹ́nu rẹ̀ sọ́hùn àwọn wèrè mẹ̀kúnnù tá a tún jọ fara nira wá ń kọ́ sanitaisa gba náírà lọ́jọ́ sí nígbà tí kòró ti ta kóró sọ́dọ̀ wa ẹgbẹ̀rún kan ni wọ́n ń tà 200 naira di 1000 naira lọ́jà ìbọ̀wọ́ tó ń ti bomú ń kọ́ ìbọ̀wọ́ tó wọ́n jù tẹ́lẹ̀ 370 naira ní nígbà kan ìbòmú ẹyọ mẹ́ta wàsó ó gbéra gáwó ìbòmú kan di 100 naira ìbọ̀wọ́ páàkì kan dẹgbẹ̀rún méjì ará orílẹ̀-èdè yìí kí ló ti jẹ́ ìgbà tára bá ń náyé làwọn kó sì tún máa kówó jọ ẹ ti gbàgbé páwọn kan lówó ọ̀hún kòró pa wọ́n tí wọn ò rówó ọ̀hún lò ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí kòró ti ń ṣiṣẹ́ làwọn ìjọba wọn ti ń gbìyànjú gidigidi Dublin sanwó ọ̀sẹ̀ fáwọn olùgbélé London sanwó oògùn kan ṣoṣo táwa ní Nàìjíríà yìí ní kásá ti gbélé ká mọ̀ lọ sọ́jà tàbí dára papọ̀ níbì kan ẹ ò létò kan gàbá ń dá yá ebi lẹ fi ń pa mẹ̀kúnnù ó ṣe ìṣèpìtì ibi ọba mímọ́ dá wa sí yìí ìlú tí wọ́n ti ń sọmọ bí ẹrú ibi tí wọ́n ti ń sàráàlú bí ìwọ̀fà ni olúwa ọba kúkú kó wa yọ lọ́jọ́ kan á gbà wá lórílẹ̀‐èdè ìdùnnú ọlárẹ̀wájú adépọ̀jù mo fẹ́ kájọ rawọ́ ẹ̀bẹ̀ sólúwa ọba mímọ́ tó làyúbà tí ń jẹ́jọ́ òògùn lọ́jọ́ sí olúwa ọba tó lágbára tí ń fa ìsan ṣe ni ọba tó tún lè yígbà padà bó bá fẹ́ dákun là wá lọ́wọ́ kòrónà àìbámọ̀ tí wọ́n bá bí yín pé ta ló kọrin ewì ẹni dùnnú ni ìdùnnú ọlárẹ̀wájú adépọ̀jù tí ń sálásálẹ̀ ìbàdàn bí ọba bòmíì.